A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress ti gbáradì láti gbé pẹ́rẹ́gí kaná pẹ̀lú báǹkì àgbà Central Bank of Nigeria lórí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó náírà. Àjọ yìí lérí wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí jókòó sílé láti ọjọ́ Ajé tí ó ń bọ̀ nítorí kò sí owó ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Bákan náà ni wọ́n lérí láti darí àwọn ọmọ ẹgbẹ́ wọn lọ sí ilé-iṣẹ́ CBN káàkiri pẹ̀lú olú ilé-iṣẹ́ wọn ní Àbújá láti ọ̀sẹ̀ tí ó ń bọ̀ títí di ìgbà tí wọ́n ó fi yọ̀ǹda owó fún ará ìlú. Ṣùgbọ́n lánàá òde yìí ni CBN ṣèlérí láti dá owó síta lọ́pọ̀ yanturu fún àwọn ilé ìfowópamọ́ láti òní lọ. Mínísítà fún ọ̀rọ̀ àwọn obìnrin Dame Pauline Kedem-Tallen nígbà tí ó fèsì wípé ọ̀wọ́ngógó náírà yìí ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kúṣẹ̀ẹ́ sí i. Ó tẹ̀síwájú wípé bí òfin ìyípadà owó náírà ìbá ṣe dára tó, ràbàràbà rẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dèrò ẹ̀yìn. Mínísítà náà sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi àkànṣe àyájọ́ àwọn obìnrin ti ọdún yìí tí ó wáyé nílùú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti fi ìwé ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn oníṣòwò ọjà ńlá ti ìlú Onitsha látàrí iná tí ó jó ṣọ́ọ̀bù wọn run lánàá. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Christian Aburime bu ọwọ́ lù ni gómìnà náà ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí iná tí ó ṣẹ́yọ lówùúrọ̀ àná tí ó fa ìṣòfò ọjà àti dúkìá aláìmọye mílíọ̀nù. Gómìnà náà kí iléeṣẹ́ panápaná fún akitiyan wọn nígbà tí ó gba àwọn ará ìlú níyànjú kí wọ́n wà ní ojúlàlá kan fi ń ṣọ́rí láti lè dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọdún dupò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ti fi ìlérí wọn hàn láti kóró ojú sí ìdìbò ọjọ́ 25 oṣù kejì tí ó kéde Bọ́lá Ahmed Tinubu láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí olúborí. Olùdarí ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò fún Atiku, agbámọ̀fin Joe Kyari Gassama, ti pè fún ilé-ẹjọ́ láti kéde Atiku gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò náà tàbí kí wọ́n tún ìdìbò mìíràn ṣe láàrin òun àti Tinubu tàbí kí wọ́n kúkú da gbogbo ìbò náà nù kí wọ́n tún òmíràn ṣe láti bẹ̀rẹ̀. Ìròyìn yìí gùn ju okùn ṣòkòtò lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìdùnnú ṣubú layọ̀ nígbà tí ìlúmọ̀ọ́ká òṣèré nì Ọmọ́tọ́lá Jọládé Èkéyìndé ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọkọ rẹ̀ Matthew Èkéyìndé pẹ̀lú ayẹyẹ ìgbéyàwó wọn tí ó pé ọdún 27. Arẹwà obìnrin náà fi ìdùnnú rẹ̀ hàn lórí ẹ̀rọ alátagbà Instagram nígbà tí ó ṣe àfihàn fọ́tò òun àti ọkọ rẹ̀ lórí ibùsùn. Ó ṣe àkọlé àfihàn náà wípé "Ó kú oríire ọjọ́ ìbí òní, ìfẹ́ mi títí láé." Àkọlé náà tẹ̀síwájú wípé "A kú ayẹyẹ ìgbéyàwó òní, bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ìpele kejì nínú ìgbéyàwó wa ni," àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ́tọ́lá ni ó ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Matthew Èkéyìndé tí í ṣe awakọ̀ ọkọ̀ òfurufú. Ìgbéyàwó náà wáyé lórí ìrìn ọkọ̀ òfurufú níṣẹ́jú alàgbà ìjọ, ẹbí àti ọ̀rẹ́ níwọ̀nba. Àwọn méjèèjì sì bí ọmọ 4 fúnra wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.